gbọ́. a ní eléyìí wọ́n máa gbé síta báyìí pé kí ẹ̀wò bẹ́ẹ̀ wá sí wọ́n pè ọkọ̀ ní clothing nínú ara tí ẹ̀jẹ̀ bá ti clothe ó máa ń cause tumor àwọn bàtà lónìí mọ̀ nípa gbogbo ẹ̀. ṣùgbọ́n táwọn òyìnbó lè mọ̀. kò ń ṣe pé àwọn òyìnbó ló mọ̀ ẹni tó ń pè ní scientist kò ní ipò òyìnbó ni kódà Yorùbá gan lúwà náà àwọn scientist ìmọ̀ ìjìnlẹ̀ tá a wò pé ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ ló ń pè ní science and technology kò ń ṣe Yorùbá nìkan. nọ́mbà wọn kí tó lè mọ̀ pé ẹ mọ̀ ọkọ tẹ́ ń sọ dáadáa kí náà ń pè ní ìmọ̀. ìmọ̀ ní knowledge ìwádìí. There is difference between ìwádìí àti ìmọ̀. I'm talking about mo fẹ́ kẹ́ sọ ọkọ tí ẹ mọ̀ nípa ìmọ̀, the word ìmọ̀, what is the meaning? ìmọ̀ tẹ́rí yẹn knowledge nílẹ̀ èdè Gẹ̀ẹ́sì. English lẹ́ ń sọ ẹ ṣàlàyé nǹkan tí ìmọ̀ jẹ́. ìmọ̀ òun ni òye tó yé wa nígbà tá a ṣiṣẹ́ nígbà tá a lọ kó ẹ̀kọ́ nǹkan lọ́wọ́ pé pé ó di nímọ̀ òye tó yé èèyàn nígbà tó kó ẹ̀kọ́ lọ́wọ́ pè ní ìmọ̀. ìmọ̀ ṣé torí pé ẹ kàwé ó sọ yín di ẹni tó ní ìmọ̀? mo béèrè is a question. no nítorí o kàwé kò sọ pé ẹ gbọ́ mi dára mo ní òye tó padà yé èèyàn lè kàwé kó má yé. ok now ẹ jẹ́ ká ṣe báyìí now ṣé ẹ believe wípé gbogbo èèyàn pátá ló ní ìmọ̀? no mi ò believe. that's very good. tí ẹ bá ti believe pé gbogbo èèyàn pátá ló ní ìmọ̀ definitely ẹ mọ̀ ìtumọ̀ kan tó jẹ́ ìmọ̀ because mọ̀ ń bọ̀ sà ẹ jẹ́ kí n land nǹkan tó ń jẹ́ ìmọ̀ òun ní nǹkan tí o mọ̀. let me land sà tí bá ti land ẹ lè takò akẹ́kọ̀ọ́ níbí ni nǹkan tí mi understand as ìmọ̀ ní nǹkan tí o mọ̀ from example bóyá ẹ̀mí àgbẹ̀lẹ̀ mi àbí kò yé yín so àwọn kan kẹ́ wà tó máa ń lọ sí space tó jẹ́ pé wọ́n lè aeroplane wọ́n lè ṣe kínní so tó bá wá dé ọ̀dọ̀ mi tó bá wá ń béèrè lọ́wọ́ mi wípé báwo mo ṣe gbé kínní yìí àwọn wọ́n ní gbogbo ìmọ̀ ayé bọ̀ tí wọ́n ò ní ìmọ̀ bí mo ṣe gbin kínní yẹn nǹkan tí mo gbin yẹn ní ìmọ̀ títọ̀dọ̀ mi but ìmọ̀ tí àwọn ní èmi ò ní ìmọ̀ tí èmi ní àwọn ò ní gbogbo ẹ̀dá tó wà láyé ló ní ìmọ̀ but ìmọ̀ tó lúkàlùkù ní ọ̀tọ̀ọ̀tọ̀ but nǹkan tí ẹ̀yin èèyàn believe tó jẹ́ ẹ̀mọ̀lé ní wí ẹ tó bá ti mọ kéwú ẹ tó bá ti mọ òyìnbó ẹ tó lè operate kọ̀mpútà ẹ tó kàwé no everybody ló ní ìmọ̀ but in a different way ṣé ẹ gbà bẹ́ẹ̀. ọba Solomon ṣẹ́yìn nǹkan tẹ́ sọ ó rí bẹ́ẹ̀ àmọ́ ó wà relative ẹ jẹ́ n ṣàlàyé fún yín ṣe rí ìmọ̀ lọ́dọ̀ ẹni tó ní òun ni òye tó yí òun tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan àgbẹ̀ àwọn babaláwo á mọ̀ púpọ̀ nípa nǹkan ọ̀gbìn ìtágbìn lásìkò òjò ìtágbìn lásìkò ẹ̀rùn tá a bá fẹ́ mọ̀ á lọ ọ̀dọ̀ wọn. ẹni tó mọ̀ pa mẹ́díkà kéèyàn wá sọ pé nítorí everybody ló nímọ̀ kíyàwó ẹ wá wà nínú kó fẹ́ bímọ kó wá lọ gbé kápẹ́ńtà ẹ mọ̀ pé ó yí ẹni yẹn ni ò pé. níbi tá a fẹ́ sọ̀rọ̀ dé ó dà pé mi ní fẹ́ bá yín sọ̀rọ̀ mọ́. ìtumọ̀ jẹ́ láì jẹ́ kó yé yín pé ìmọ̀ wà relative. ọ̀rọ̀ kan la jọ ń sọ but ẹ fẹ́ máa twist now ẹni tí ara ìyàwó ẹ̀ ò yá tó lọ gbé bá dókítà ṣe bó mọ̀ pé dókítà ló ní ìmọ̀ yẹn nìyẹn àbí. àní tó yẹ sẹ́ pé gbogbo ẹ̀ ló nímọ̀ ìkọ́ tẹ̀sán wà. kò sí ẹ̀dá kan láyé tó ní gbogbo ìmọ̀ eléyìí tẹ̀yìn bá mọ̀ lẹ́yìn máa dúró lé lórí. exactly nǹkan tí mò ń sọ fún yín náà nìyẹn. ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà la jọ ń sọ so àwọn àgbẹ̀ yẹn tó ṣe kìí ṣe mọ̀. tá a bá fẹ́ mọ̀ nípa ìmọ̀ medical ní urology tá a fẹ́ mọ̀ nípa ìmọ̀ science ìmọ̀ ìjìnlẹ̀ nípa ara ṣé ẹ wà sẹ́ni tó gbogbo ẹ̀ ló nímọ̀ ṣe bẹ́ẹ̀ tó bá mọ̀ nípa ẹ̀ tó lọ study ẹ̀ tó yé lálọ́ba ẹni yẹn la wá ń bá báyìí tó wá sọ pé factory lobe wà wájú ẹlẹ́yìn ò gbàgbọ́. ọ̀rọ̀ kan la jọ ń sọ gbogbo ẹni tó ní ìmọ̀ ló ní jìbìtì nínú ìmọ̀ ẹ̀. from example ẹ jẹ́ kí land ẹ jẹ́ kí sọ̀rọ̀ fún yín so nǹkan tí mo try àti sọ ni wípé from example àwọn doctor wọ́n ní ìmọ̀ mi ní wọn ò ní ìmọ̀ but wọ́n máa ń fi rọ́kun nígbà míì so kí ayé lè respect nǹkan tó ń sọ. ọ factory lobe ṣe ní nǹkan tó jẹ́ òtítọ́. now nǹkan tí èmi mọ̀ èmi ló mọ ibi tí mo mọ̀ dé ṣùgbọ́n káyé lè pọ́n mi lé màá fẹ́ fi mọ́ màá fẹ́ yọ kúrò nǹkan tí ó jẹ́ ìmọ̀ tó jẹ́ confirmation
ó ní nǹkan tí ó practice tó rí bẹ́ẹ̀ lójú gbogbo èèyàn, kì í ṣe gbogbo nǹkan tí ó ń sọ jáde la fẹ́ máa tẹ̀lé. From example, obìnrin ẹni tó ń gbèsè dé hospital tó ní ẹni yìí kò lè dá nìkan bímọ wípé àfi tó bá sọ operation fún tí wọn ò dẹ̀ lówó tó ń dẹ̀ gbé padà bọ̀ wá sílé tẹ́ni padà wá bímọ, kí la lè pè yẹn? Ọba Solomon, ẹ má bínú, ẹ ti ń digress sà. Nípa ìmọ̀ tí mo ẹ ti ń digress. À ń sọ̀rọ̀ nípa ìmọ̀, mo ń sọ̀rọ̀ nípa science. Mo wá ní scientifically iṣẹ́ tí ọ̀fà brain wa yìí ó pín sórí, a ní nǹkan tó ń pè ní medulla oblongata. A ní àwọn kan tó máa ń trigger brain wa bíi adrenaline, àwọn hormones tó máa ń trigger ẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ òde òní. Mo wá sọ fún yín pé according to science, olfactory lobe òun ló wà, iṣẹ́ tóun ń ṣe, òun reasoning wa ká lè reason bóyá fẹ́ sòdodo àbá fẹ́ parọ́, iṣẹ́ tó ń ṣe nìyẹn. Àwọn onímọ̀ sáyẹ́nsì, àwọn onímọ̀ medical tó mọ̀ nípa brain, tó study brain lọ́wọ́ aṣọ ẹ wá ní wọ́n parọ́ ni. Tẹ́lẹ̀ sọ pé parọ́ ni ẹ fún wa ní òdodo. God bless you. Nǹkan tí mo ń sọ ni wípé nǹkan tó ń sọ yẹn, gbogbo nǹkan tó ń sọ yẹn kọ́, èmi ò lè gbàgbọ́. Ó yẹ fún wa lẹ́rìí. Èmi lè fún yín lẹ́rìí nsìn. Ẹ fún wa lẹ́rìí tó dọ́ yín. Náà òkè tó lè gba nǹkan tí ẹ̀yin ń sọ gbọ́ nsìn. Nǹkan tí ẹ sọ yẹn, ẹ bá mi sọ ní Yorùbá. A ní pé àwọn èdè ìmọ̀ ìjìnlẹ̀ gbogbo nǹkan tó wà nú èdè Yorùbá kọ́ ló ibẹ̀ mo ti gbé yín lọ. Kí ni tí ní Yorùbá? Tí ò bá ti sí ní èdè Yorùbá èmi ò lè gbàgbọ́ nǹkan tí ẹ ń sọ fún mi. Kí ni tí ní Yorùbá? Ẹ gbọ́dọ̀ sọ fún mi ní èdè mi. Kí ni tí ní Yorùbá? Kí lẹ pé? Tí. Kí ni tí ní Yorùbá? Mi ò kí ń mú. Ọba o. Mi ò kí ń mú. So mi ò kí ń mú. Àlàyé tẹ́ bá fẹ́ ṣe fún mi. Àlàyé tẹ́ bá fẹ́ ṣe fún mi. Ẹ ṣe lédè Yorùbá kó yé mi kíní kan pàdé. Inú mi dùn láti bá yín sọ̀rọ̀ ṣe gbọ́. I really appreciate it. But inú mi máa dùn ká jẹ́ kó wà pé kájọ wà sincere. Inú mi máa dùn gan. Àti pé àwọn ọmọ tó ń bú Ọlọ́run tó ń bá ànábì yẹn, mo fẹ́ kájọ ní ọ̀rọ̀ sọ. Wọ́n dàpọ̀ ti ń sọ lọ́dọ̀ yín, wọ́n dẹ̀ ń wá sọ́dọ̀ yín lọ́jọ́ mẹ́ta yìí. Nítorí wọn ló gbé mi débi. Ẹ ní sùúrù. Ẹ jẹ́ kí gbé yín débẹ̀. Ẹ̀yin fúnra yín ẹ ní ìmọ̀. Kí ni mo pè? Ẹ ní ìmọ̀ tí ẹ dẹ̀ ní, ẹ má fi jọ àwọn mùsùlùmí oníjàngídíjàgan. Yes, mo ń bọ̀ o, mùsùlùmí pọ̀ o. Àwọn mùsùlùmí kan wà, wọn ò mọ nǹkan kan, wọ́n wá jà ní. Àwọn mùsùlùmí kan wà, they know something, they know what they are practicing. So now òun la jọ ń sọ̀rọ̀ látàárọ̀ nísìn, àti ń sọ̀rọ̀ nísìn more than 30 minutes. A ò sáà ṣe pè sọ̀rọ̀ wa. Bó ṣe yẹ kí ms bàbá máa ṣe nìyẹn, àti ẹ̀yin mùsùlùmí tẹ́jọ́ ń sọ̀rọ̀ yẹn. Wọn ò ní ìdàtí bú Muhammadu. Nǹkan tó ní ìdàtí ṣe ni wípé mo kà nínú Al-Qur'an ni o, wípé mo kà nínú àdìtì wípé Muhammadu jí pátá o. Ó yá ẹ̀yin àfáà, kí ló yẹ tí kíní fi rí báyìí? Ẹ̀yin máa jáde wá bẹ́ẹ̀ ṣe jáde wá wípé irọ́ ni Muhammadu ò jí pátá. Now àdìtì báyìí ló sọ bẹ́ẹ̀. Ok, nǹkan tó ń kọ síbi ṣé lóòótọ́ ni? Lóòótọ́ ni wọ́n kọ síbẹ̀, but àwọn tó kọ eléyìí kọ ọ̀tá Muhammadu ni. Ìtọ́ tí ẹ̀ ń gbé wáyé kò sí nǹkan tó ń jẹ́ pátá ń bẹ̀, wọ́n parọ́ ni. So irú àwọn nǹkan bẹ́ẹ̀ ló yẹ ká máa ṣe. Tá bá bẹ̀rẹ̀ sí ń ṣe, àwọn tí ó fẹ́ join ní mùsùlùmí wá join, because bẹ́ẹ̀ ṣe ń bú ara yẹn nísìn, kò ní sí àyè fún àwọn èèyàn láti listen sí nǹkan tẹ́ ń ṣe gangan. You will not listen. Wọ́n á rò pé bí i búra yín ni. Mo ń gbọ́. Wàláhì ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹ hẹ́n respect mi. Nǹkan tí mo ti ń sọ fún gbogbo àwọn èèyàn látọjọ́ ènìyàn, wọ́n wá ibẹ̀ wọ́n máa ṣépèlé mi, wọ́n máa ń sọ fún wọn pé a ní láti bára wa jà. Bí mo ń lọ nísìn, ìyẹn omi pé kí n rí èèyàn tó l'accident pé ẹ má bi pé ṣé mùsùlùmí ni ẹ. Àwọn ọmọ tó bá mi dúró síbi iṣẹ́ mi tí mo gbà tó ń bá mi ṣiṣẹ́, Christian ni náà, mo dẹ̀ ń fún lówó oṣù ẹ̀ tí bá ní kó máa lọ lẹ́nu yóò máa sunkún ni. Because mọ̀ pé mo ń ṣe dáadáa sóhun. Tí bá wọn lecture tí bá dé ọ̀dọ̀ ẹ̀ máa ọkọ̀ yà pé yà gbà. Ọmọ tó ń bá mi ṣiṣẹ́ ni, tó bá mi tó business mi. Christian dẹ̀ ni, mo máa ń jẹ́ kó yí àwọn èèyàn mi wà bíbá yìí. Ṣé understand? So ẹ̀yin náà ẹja ẹ̀múlẹ̀ mẹ́ẹ̀ká gbìn ìkórira. The fact that you are not practicing my religion doesn't necessarily make us to be enemy. Ẹ má pariwo níbi tẹ́ wa ẹ. Ẹ jọ ẹ kó níbi táriwo wà kí wọ́n béèrè question. Ẹni yẹn sọ pé òun fẹ́ béèrè question lọ́wọ́ yín. Go on. Okay sir. There is always unity in diversity. Nítorí àjọṣe omi nǹkan ká máa jọ. Kí lẹ wí? Yeah, mo wà pẹ̀lú yẹn ọba. Ó yá ẹ sọ̀rọ̀ sókè kẹ́ loud speaker yẹn kán lè gbọ́ question yín yẹn. Kí lẹ fẹ́ béèrè lọ́wọ́? Ṣé ń gbọ́ mi báyìí sà? Wọ́n gbọ́.
mo ti wà pẹ̀lú discussion yín láti bí but láti ẹ bí hold few on minutes. ẹ tún bẹ̀rẹ̀ question yín yẹn wọn kì í bú èèyàn níbí yìí o. No, mi ò búyàn. Mo kàn fẹ́ wọ́n sọ̀rọ̀ nípa ìmọ̀ and mi ò kí ń ṣe ẹni tó máa ń sọ̀rọ̀ nípa religion ṣùgbọ́n mo máa ń follow a lot of àwọn tó máa ń sọ̀rọ̀ nípa wọn like bírú àwọn náà mo ti máa ń rí video wọn. I've seen a couple of his videos. So my question is that wọ́n sọ̀rọ̀ nípa version Bible but also from my pẹ̀lú àwọn nǹkan tèmi náà ti rí and pẹ̀lú àwọn nǹkan tí mo ti gbọ́ from a lot of àwọn Muslims tó máa ń ṣe kínní kò ń ṣe Quran ẹ̀yọ̀ kan péré ló wà. The part of mo kàn fẹ́ kàn bá mi tọmọ lẹ́ẹ̀sì ni o mo béèrè ìbéèrè náà ni o the part of Africa irú àwa ní ìsìta wà láfíríkà the halves Quran là ń lò we have a lot of Quran a ní wash a ní halves a ní kalon a ní aduri a ní ibn katia a ní ibn hami we have like 7 versions of Quran that àwọn little meanings kọ̀ọ̀kan wà láàrin àwọn Quran yẹn tẹ́ pé ó jẹ́ kán yàtọ̀ síra wọn bí ó ṣe wà nínú Bible náà ká fi ní different versions but we have different versions of Quran tẹ́ pé different part of the world náà ní Quran tẹ́ pé oníkálukú wọn cram oníkálukú wọn tó ń recite tẹ́ pé tán bá gbé ìtumọ̀ sílẹ̀ ìtumọ̀ díẹ̀díẹ̀ ìyàtọ̀ díẹ̀díẹ̀ there is variations in those Quran. Nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn. How many types of Quran ló wà? Or how many versions of Quran ló wà? Ọba sọ́nà sí mo lè dáhùn. Ẹ ṣeun. Wọ́n náà ti ń wo àwọn videos wa, àwọn dẹ̀ ti ń wo nǹkan táwọn èèyàn ń sọ pa Islam. Inú mi dùn pé ń wo àwọn videos wa. Kùránì ẹyọ kan báyìí péré ni gbogbo Quran tó wà láyé. Kùránì ò pé méjì. Ṣé wáyé gbogbo wax, kọ̀lùn, àwọn àáfà ló ń jẹ́ wax. Àáfà ló ń jẹ́ kọ̀lùn. Àwọn èèyàn tó jẹ́ àáfà ẹ̀sìn àwọn ló ń jẹ́ orúkọ yẹn. Ṣé wáyé Kùránì wa ọ̀nà méje ló máa ń gbà kà wọ́n pè ní 7 aruf recitation lálẹ́ gbà ká látọ̀dọ̀ ànábì Muhammad sallam dẹni ànábì ní Kùránì yóò ọ̀nà méje lẹ́lẹ́ gbà ká èyí ẹ̀dẹ́ ìwà tó bá ní gbé jáde fún yín. Àwọn àáfà wa kò fẹ́ specialize. Mo gbọ́ yín mú kúrò. Ẹ mú tara yín sà. Àwọn àáfà wa pínra wọn ìkọ́nà ò fẹ́ specialize lórí apá kan àwọn àáfà wa pínra ọlọ́nà méje oníkálukú wọn wá special pé style lè máa gbà kàtọ̀dọ̀ mi ẹyọ kan ẹ náà ni kò sí ìtẹ́ ẹ̀ka tẹ́ ẹ̀ fi kírun gbogbo ẹ̀ náà làwa náà máa ń kà lórí hàn Kùránì ẹyọ kan péré báyìí òun náà ni wọ́n kà ní different style Kùránì ẹyọ kan ṣe ń gbọ́ mi ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú mo get nǹkan tẹ́ ń sọ mo get nǹkan tẹ́ ń sọ tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn Christian ní pé how many types of Quran làwọn ní. a ní ẹ ṣe sùúrù náà kí n dá yín lóhùn tán. ẹ jẹ́ kíkọ́ mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ ní ẹjọ́ ẹ má bínú. ní tí ìdá yín lóhùn tán tún fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin lẹ bèè question. orí ẹ̀ náà mo wà orí question tẹ wáyé náà mo ṣì wà. ní tí ìdá ọ̀tàn bá lẹ́yìn mọ̀ pé mi ní sọ. ẹ kọ question yín sílẹ̀ ẹ jẹ́ kán dáhùn question yín tán náà go on. ẹ ṣeun ṣé ẹ wá rí ó yàtọ̀ sí Bíbélì number 1 Jésù ò rí Bible rí láyé ẹ̀ ìgbà tí Jésù lọ tán lọ́bẹ̀ sí máa kọ sítórì Jésù àwọn tí ò rí Jésù rí wọ́n kọ bí Jésù ṣe lògbà nínú Bíbélì wọ́n ní àwọn dáwọ́lé láti kọ nǹkan tó ṣẹlẹ̀ nílùú àwọn wọn ò sọ pé ó rí Kùránì ànábì fúnra rẹ̀ rí ànábì pa àwọn sàhábà láṣẹ kọ́ máa kọ́ lẹ̀ ẹ̀ ipò yàtọ̀ síra wọn àwọn èèyàn tó wá kọ́ oríṣiríṣi wa lọ kọ sítórì oríṣiríṣi lọ wá kọ títí di èmi wọ́n pè kọ́ ní Dead Sea School wọ́n ṣe discover some bí 75 years ago wọ́n ṣe discover ẹ̀ ó tún yàtọ̀ sí ìtẹ́ ń lò wọ́n dẹ̀ náà ẹ̀rọ àkọ́tọ́ kọ náà nìyẹn eléyìí ló wá fà tí version upon version tó fi ń pọ̀ sí ó yàtọ̀ sí Quran ẹ̀yọ kan yẹn náà l'Ànábì Muhammad sallam lò òun náà làwọn sàhábà lò òun náà ló kun àwa náà Ọlọ́run wá sọ náà lè kun ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun Allah ní dájúdájú òun lòun sọ Kùránì kalẹ̀ òun lòun máa sọ ìbàjẹ́ òní wọnú ẹ̀ ní rí kun àtútù bá nàbí ṣe sọ gẹ́lẹ́ la ṣiṣẹ́ ń lòdì ni ṣé mo dá yín lóhùn sá ẹyọ kan dẹ̀ ní Kùránì ọ̀nà méje ló ń gbà kà ṣé mo dá yín lóhùn. down ṣùgbọ́n the explanation is mi mọ bí ẹ ṣe explain ẹ̀ tí
nǹkan tí ó wà applicable sí Quran kò wà applicable to other religion books. I think get me. ó dá ṣé Jésù In ó dá ṣé terms Jésù of ní Bible ẹni ṣé Jésù ẹ jẹ́ kí n parí ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n make no point no mi ẹ ṣé jọ. Jésù ẹ ti ní the same thing ṣé Jésù ní má Bible. interact. I don't want interaction. Ẹ jẹ́ kẹ́nìkan máa sọ̀rọ̀ ẹnìkan ẹ jẹ́ kó sọ̀rọ̀. Yeah, Go on, ẹ jẹ́ kí person. n make point mi ẹ jọ. Ẹ̀yin sọ̀rọ̀ pa pé mo sọ pé tán bá béèrè lọ́wọ́ Christian any Christian lẹ́nu pé how many type of Bible ló wà wọ́n á sọ fún yín pé ẹyọ kan ní Bíbélì torí pé the point the main reason ti Bible gbogbo Bible ló tọ́ka sí nǹkan kan náà ẹ jẹ́ kí n put it báyìí but different versions that is different languages different versions ló wà according to Quran náà tẹ́ bá gbé sí AI or Google ẹ bẹ̀rẹ̀ pé how many type of Qurans ló wà á sọ fún yín pé we have 7 main types of Quran that is there is variations náà wà that is ìyàtọ̀ díẹ̀ wà nínú kíkà ẹ̀yin náà lè gbé ẹ̀yin náà kò sọ pé ìmọ̀ ẹ lọ wo ìmọ̀ ẹ̀ lórí ẹgbẹ́ kì í ṣe kọ́tọ́ ní kì í ṣe ẹ mọ̀ tó ṣẹlẹ̀. ẹgbẹ́ kì í ṣe kọ́tọ́ ẹ̀yà bẹ́ẹ̀ lọ́wọ́ Google. proof ń bẹ̀ ni wípé ṣé alukuran sọ wípé kí wọ́n lo obìnrin tó bá gbọ́rọ̀ tàbí kò sọ pé kí wọ́n lù ú. ṣé mo lè dá yín lóhùn báyìí. à ń gbọ́ báyìí. ẹ ṣeun àkọ́kọ́ nínú Islam gbogbo nǹkan tá à ń ṣe èyí náà mọ̀ pé alẹ́rìí fún o ò gbúdọ̀ gba obìnrin lójú èèwọ̀ nínú Islam kódà ọkùnrin ò gbúdọ̀ gba lójú ní Islam ṣé ń gbọ́ mi nǹkan tó fa you beat them lightly òun nìyẹn ẹ gbúdọ̀ mo wá fẹ́ fi àdìsí tànàbí ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn mo fẹ́ fi hàn yín ẹ jẹ́ gbé sójú screen fún yín ohun tí mo fẹ́ kà yìí ó wà nù Riyadu Solihin nọ́mbà 276 nítorí mi gbọ́dọ̀ dáhùn lórí ara mi lóhùn ni wọ́n ní Amir ẹ ti ẹ̀kọ́ wo tọ́pìkì ẹ̀ ní wípé recommendation with regard to me ẹ̀kọ́ bá a ṣe ń bá àwọn obìnrin lò wọ́n ní Amir ibn al-Haus al-Jushaymi may Allah be pleased with him reported that he had heard the prophet sallallahu saying on his farewell pilgrimage ó lóun gbọ́ tí ànábì ń sọ ní ájì tó ṣe gbẹ̀yìn after praising and glorifying Allah and admonishing people nígbà tí ó yin Ọlọ́run ọba tán tó wá báwọn èèyàn sọ̀rọ̀ ó wá sọ pé treat women kindly ẹ máa ń ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn obìnrin they are like captives in your hand níṣẹ́ ló dàbí ẹni tẹ́ ẹ kó you do not owe anything else from them ẹ tún ní nǹkan míì lẹ́yìn wọn in case they are guilty of open indecency ó ní tẹ́ ẹ bá tún wá rí wọn pé wọ́n ṣe nǹkan ìbàjẹ́ tó fojú hàn níta then do not share their beds ẹ gbọ́dọ̀ bá wọn ní nǹkan kan papọ̀ and beat them lightly but if they return to obìnrin ẹ dẹ̀ lọ̀ wọ́n ní jẹ́jẹ́ yìí wọ́n tún kọ́ síbẹ̀ and beat them lightly ẹ lọ̀ wọ́n ní jẹ́jẹ́ nítorí ẹ̀kọ́ tó ti wà pé ẹ gbọ́dọ̀ gbá wọn lójú but if they return to you once in obedience tó bá wá padà wá tó ń gbọ́rọ̀ do not have recourse or anything else against them ẹ gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ yẹn sí wọn ní gbogbo ìgbà mọ́ you have right over your wives ẹ ní ẹ̀tọ́ lórí àwọn ìyàwó yín and they have their right over you àwọn náà lẹ́tọ̀ọ́ lórí yín your right is that they shall not permit anyone you dislike to enter your home ẹ̀tọ́ tí yín ní pé wọn ò gbọ́dọ̀ jẹ́ kí ẹnikẹ́ni kó wọnú ilé yín tẹ̀yin ò fẹ́ and their right is that you should treat them well in the matter of food and clothing ẹ̀tọ́ tí wọ́n lórí yín ní pé ẹ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn níbi oúnjẹ àti ibi kẹ́ máa raṣọ fún wọn ó padà ṣàlàyé àdìsí yẹn sà. ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn. bẹ́ẹ̀ ni sà. àdìtú wo lè ń kà yìí. àdìsí tí mò ń kà yìí Riyadu Solihin 276 òun lè ti gbogbo sókè. ta ló ṣe àdìtì ta ló ní àdìtì. Ànábì Muhammad gangan sallallahu alaihi wasallam sọ. ta ló gbé àdìtì yẹn wá. Amir ẹni tó bá ànábì lò gbà láyé tọ́jọ́ wà láyé papọ̀ lójú. ṣé gbogbo nǹkan tó bá kà nínú àdìtì eléyìí fún yín ṣe máa gbàgbọ́. ọba Solomon ṣẹ́rí àdìs ẹjẹ́ ń ṣàlàyé fún nípa àdìs kò lè jẹ́ kẹ́lẹ́ mọ́ question tẹ́ ń béèrè lọ́wọ́ mi. ṣẹ́rí Al-Qur'an láti òkè délẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba wa ni kò sí ọ̀rọ̀ ànábì kankan ní Al-Qur'an. ṣẹ́wárí àdìs òun ní ọ̀rọ̀ tí ànábì sọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ànábì sọ pé ọjọ́ kan mo wà pẹ̀lú ànábì ó sọ báyìí ṣẹ́wárí àdìs yẹn a máa mọ ètò bá wà authentic àmọ́ ètí ò wọ authentic báwo láyé máa mọ̀ ní pé ẹni tí ò bá ànábì lò gbà láyé tó bá sọ pé ànábì sọ báwo ló ṣe mọ̀ irú àdìs máa ní eléyìí ò fẹsẹ̀ rinlẹ̀
ó parọ́ ni kò bá nàbí lò gbà àmọ́ ẹni tí mo fi wọ̀nyí pẹ̀lú fóònù yín ẹ̀yin fún ayín lè yí gbà ẹni yìí bá lò bínú nítorí wọ́n máa ń ṣe nǹkan tó pè ní chain of narration ṣe ti understand ó dàbí kẹ́yìn máa sọ fún wa ń sìn ní wípé ẹ̀yin àti Aulẹ̀ ọba Aulẹ̀ Aláàfin Aulẹ̀ pé Aláàfin Aulẹ̀ sọ fún yín wípé òun fẹ́ yàwó tuntun ẹ mọ̀ pé amẹ́ríkà ọba Solomon o ṣọ́wọ́ àwọn bẹ́ẹ̀ gbàtà Aláàfin Aulẹ̀ jọ lónìí bẹ́ẹ̀ láì máa mọ àdìs tó wá authentic àti tí ó wà authentic. the bá get point yín so anybody tó bá bá Muhammadu lò ló lè fún wa ní authentic hadith, am I right? bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wá sọ sáyẹ́nsì àdìsí fún yín báyìí yàtọ̀ sí pé ó bá nàbí lò àkọ́kọ́ nìyẹn nọ́mbà 2 ṣé nìyẹn àmọ́ pé òpùrọ́ ni àwọn èlò bí wọ́n pẹ̀lú ànábì. bàbá yìí ẹni sùúrù tẹ́ ẹ rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ ti lọ kọ́ ẹ sí ìfẹ́ tẹ́ fi yọ pọ́rọ́pọ́rọ́ nínú kí n tábà ti fẹ́ ká yín ọ̀rọ̀ ẹ̀kọ́ lélẹ̀ yọ. ẹni sùúrù tó bá ti fẹ́ ká yín ẹ máa lọ wá nǹkan tẹ́ máa fi yọ bọ́ no ṣé ẹ gbàgbọ́ lórí wípé gbogbo ẹni tó bá bá ànábì lò ṣé ẹ gbàgbọ́ lórí pé gbogbo ẹni tó bá bá ànábì lò gbogbo àdìtì tó bá kọ reality ni àbí ẹ gbàgbọ́ nínú ẹ̀ that is my question. sọ́dọ̀ mi ni àbọ̀dọ̀ ọba Solomon mi ìgbọ́ wọn mọ́ o. ṣé ẹ ń gbọ́ mi báyìí. mi ìgbọ́ yín mọ́ tẹ́lẹ̀ ẹ ti hàǹgì o. ṣé ẹ ń gbọ́ mi báyìí ṣé ẹ ń gbọ́ mi àbẹ́ ẹ gbọ́ mi mọ́. mo ti ń gbọ́ yín báyìí mo ti ń gbọ́ yín. mo ní sí ẹ gbàgbọ́ wípé ẹni àdìtì tó bá jáde láti ọ̀dọ̀ ẹni tó bá ànábì lò àbẹ tó bá ànábì gbé sí reality ni àbí ẹ ò gbà bẹ́ẹ̀. ọba Solomon kò rí bẹ́ẹ̀ sà ẹ jẹ́ ń ṣàlàyé fún yín kó lè yé yín ṣé ń gbọ́ kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ọmọ ni kò ń ṣọ̀rọ̀ pé tẹ bá bèè pé kí lẹ́ẹ̀rí mi fún nǹkan tí mo sọ ìmú lẹ́ẹ̀rí tẹ bá dẹ̀ farabalẹ̀ gbọ́ ẹ̀ gbọ́ ánsà ẹ mọ̀ pé ilẹ̀ táàkù báyìí sìn èmi ń ṣàlàyé ni ẹ jẹ́ wọ́n ṣàlàyé fún yín nígbà tá a lè wà láyé. ètò tí ò yé mi mò ń béèrè lọ́wọ́ yín ẹ má máa tábà ti ń sọ̀rọ̀ ẹ má máa lọ síbi míì ṣé àdìt ẹni àdìt tó bá ti jẹ́ wípé láti ọ̀dọ̀ àwọn ẹ tó bá ànábì rìn àbẹ tó bá ànábì gbé ṣé ẹ gba gbogbo àwọn àdìtì ẹ gbọ́ àbí kì í ṣe gbogbo ẹ lẹ gbàgbọ́. bẹ́ẹ̀ ni sà tó ẹ pẹ́ ní tó wà pẹ̀lú ànábì tó bá ànábì lò papọ̀ tó wà pẹ̀lú ànábì gbogbo ẹ̀ la gbàgbọ́. ó dà God bless you sir. stem wípé àlùkùránì ní sọ fún wa wípé Ọlọ́run máa dáàbò bo àlùkùránì bọ̀ sẹ́mọ̀ wípé àìsà ti sọ nínú àdìtì kan wípé nígbà tóun àtànábì jọ wà nínú ilé pé ewúrẹ́ wá ó jẹ àlùkùránì ó jẹ apá kan àlùkùránì ṣé ẹ gbàgbọ́ nínú àdìtì. ọba Solomon ṣé mo lè dá yín lóhùn báyìí. ọ̀yá mo ń gbọ́. ṣé rí alukurian tẹ̀rí yẹn wọ́n máa ha sórí bẹ́ẹ̀ wá yóò ṣe kẹ́ ní kúránì nínú ilé nígbà tánábì wà láyé kúránì ò ń ṣe ìwé ẹyọ kan tó jábọ́ látòkè báyìí revelation tí wọ́n há sórí ni àwọn kan tún wá ń kọ́ lẹ̀ ìtí Aisha ní lọ́wọ́ nínú ilé ẹ̀ lónìí tọ̀dọ̀ tòun ó jẹ kò mí pé gbogbo kúránì ni wọ́n jẹ sọ̀rọ̀ mi yé ìtòhùn ní lọ bí kẹ́ ní kúránì lọ́wọ́ káwọn nípa ewúrẹ́ kan tí wá jẹ kúránì kò mí pé gbogbo kúránì lọ jẹ tí ìtọ́jú ẹ̀ tó ní lọ́wọ́ ló ń sọ. Hold on nígbà tí alukuran sọ wípé Ọlọ́run máa dáàbò bò ti alukuran ṣé alukuran tó wà lọ́wọ́ àìsàn àtọ́lọ́wọ́ ní dáàbò bò yẹn ṣé kò pẹ̀lú àwọn ilé ìtọ́lọ́ fẹ́ dáàbò bò. ẹ jẹ́ ẹ dá yín ọba Solomon ẹ jẹ́ ẹ dá yín lọ ṣe yí kúránì tẹ́rí yẹn ìwé tó wà lọ́wọ́ yín yẹn orúkọ tá à ń pè ní mushaf ìwé tí wọ́n kọ kúránì sínú ẹ̀ kì í ṣe ìwé gangan ṣé ìwé ọwọ́ yín ẹ lè fàya kó fàya ẹ lè dáná sun kó sùn nǹkan tó lọ́n lóun máa dáàbò bò ní ọ̀rọ̀ ọnú ẹ̀ Ọlọ́run ní àfàláyà Ọlọ́run ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun Ọlọ́run ní dájúdájú òun lòun sọ àlùkùránì àkàlẹ̀ òun lòun ò máa ṣọ́ ṣé wàá rí ìwé tẹ́ ẹ kọ́ sí ìwé yẹn nǹkan lè ṣèwé ó lè rún ó lè bàjẹ́ yín omi pàlọ́ òṣọ́ àmọ́ ọ̀rọ̀ ọnú ẹ̀ lọ́lọ́run ọba ń ṣọ́ kúránì ọwọ́ yín tí a tọ́wẹ́ pè mí mo ní tó bá ti gbó ìtò máa fi máa rí lórí àkìtàn yẹn nǹkan tá a máa ń ṣe ni pé a máa ń sọ sínú omi ọ̀ká dáná sun fúnra wa ìṣúra kò ní jẹ́ pé kúránì ẹ̀ máa rí lórí àkìtàn káàkiri ẹ lè sún ìyẹn omi àmọ́ ọ̀rọ̀ ọnú ẹ̀ Ọlọ́run ní ìbàjẹ́ ò ní wọnú ẹ̀. sọ̀rọ̀ mi fi ní sà ló fà tẹ́ kúránì táwa ń lò Nàìjíríà lọ́n lò káàkiri gbogbo àgbáláyé kúránì ẹ̀kan ní gbogbo mùsùlùmí. ṣé ènìyàn ni àbọ́lọ́run. Ọlọ́run ni. tó bá yẹ pé Ọlọ́run ló wá introduce ẹ̀sìn fún yín why
tí Ọlọ́run ò ṣe wá direct tó jẹ́ wípé Muhammadu ló wá sọ fún yín pé Ọlọ́run ló rán òun. ẹ ṣe nítorí pé Ọlọ́run ti rán àwọn kan kó tó di pé òun dé sí ìlú kálukú. Ọlọ́run ti rán àwọn kan sí ìlú oríkálukú. Bẹ́ẹ̀ ni bọ́lọ́run ṣe rán Jésù sí Jerusalem. Ló ṣe rán gbogbo àwọn ànábì tó kù náà sí ìlú wọn àtàgbègbè wọn. Kó tó wá fi gègé lé lórí wípé òun á rán ànábì Muhammad sí gbogbo ayé. Sí gbogbo everybody. Bẹ́ẹ̀ ni. Kí ló wá dé tí Al-Qur'an ní fi sọ wípé a kò rán òjíṣẹ́ kan bí kò sí ní èdè ìlú rẹ̀? Nítorí wípé èdè ìlú rẹ̀ ni ó fi bá wọn sọ̀rọ̀. Wá kí ló wá dé tí a fi sọ wípé Muhammadu gbogbo ayé náà rán sí? Bẹ́ẹ̀ ni. Ẹ rí pé dè tí wọ́n fi kọ Quran èdè ànábì Muhammad ní sallallahu alaihi wasallam. Èdè yẹn náà ló fi ń sọ̀rọ̀ fún gbogbo àwọn tọ́jọ fún gbogbo àwọn tọ́jọ wà kán tó máa interpret sí gbogbo àwọn èèyàn míì tí wọ́n tún jẹ́ Hello sir, ṣé ẹ sọ wípé ọ̀rọ̀ yóò ti takora báyẹn gbọ́ mi? Al-Qur'an sọ wípé a kì yóò rán òjíṣẹ́ kan bí kò ṣe ní èdè ìlú rẹ̀. Ó takora wọn. Àtúwá rán Muhammadu ní sí pé kó wá máa tó mọ èdè fún wa. Ṣé bí Qur'an ni ò ti tako ọ̀rọ̀ yẹn sà? Irọ́ sà, ó takora wọn, ẹ jẹ́ n ṣàlàyé àárín yẹn dáadáa. Kẹ́rígbà tọ́lọ́run rán Jésù sí àwọn ará Jerusalem. Dodo ni kẹ́ kírun sí ní èdè Lárúbáwá ni. Ẹ ṣe dandan ni ká kí ní Lárúbáwá nítorí pé ẹ máa gbọ́ nítorí wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ choose èdè yẹn fún ànábì láti fi jọ́sìn fún gbogbo ayé. Kì í ṣe Saudi nìkan ló rán sí, kì í ṣe Saudi nìkan. So ẹni tí ò bá ti lè gbọ́ èdè yẹn báyìí kò gbọ́dọ̀ ṣe ẹ̀sìn yẹn. Èèyàn gbọ́dọ̀ gbọ́ àwọn basic, kì í ṣe pé gbọ́ àwọn basic sura tó lè fi kírun. Ó simple. Wọ́n ti kó wa lẹ́rú lóòótọ́. Wọ́n kó wa lẹ́rú ẹgbọ́yé. Ẹ gbàlàyé ẹ fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ ọba gbogbo ayé. From example nsìn mo fẹ́ bá Tinubu sọ̀rọ̀. Tinubu sọ fún mi wípé English nìkan lòun gbọ́ pé òun gbọ́ Yorùbá. Can you see the word? A fẹ́ bá ọba gbogbo àgbáyé sọ̀rọ̀, ọba gbogbo ayé ó ní èdè tẹ́lẹ̀ bí bá wọn sọ̀rọ̀ o, èdè àwọn ará ìlú kan ni, that means Ọlọ́run yẹn wà bias. Ó yẹ wá gbọ́, ṣé àmọ̀ pé communicator lọ́lọ́run.